òfin tó de ẹran dídà fìdí múlẹ̀ lọ́yọ̀ọ́. Darandaran tó da ẹran wọnú oko wọ gàù, ọwọ́ tẹ àwọn màlúù o, ọ̀pọ̀ darandaran gan ló sá lọ. Báwo lọ̀rẹ́ ṣe jẹ́? Ẹ súnmọ́ bí yìí, ẹ wá gbọ́ o. Omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú rẹ̀ o, nídìí àgbékalẹ̀ àti àmúṣe òfin nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá òfin tó de ẹran dídà kiri ìgboro. Bí ẹ kò bá gbàgbé, yóò tó ọdún 3 báyìí tí ìjọba Ọ̀yọ́ kéde pé ó ti di èèwọ̀ fún àwọn darandaran láti máa da ẹran kiri ojú pópó yíká ìpínlẹ̀ náà. Bí ó tilẹ̀ jẹ́ pé òfin náà kò fi bẹ́ẹ̀ fìdí múlẹ̀ tẹ́lẹ̀ o, àmọ́ àyípadà ńlá ti dé bá báyìí o, pẹ̀lú àgbékalẹ̀ àjọ kan tí yóò mọ̀ rí sí àmúṣe òfin náà yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà kóòtù alágbèéká gan ó ti wà báyìí o, ti adájọ́ fẹ̀yìntì Adérónkẹ́ Adérẹ̀mí Kósòdí, tí yóò máa ṣe ìdájọ́ ẹsẹ̀ fáwọn èèyàn tó bá lùgbàdì òfin ọ̀hún o. Àjọ tó rí sí ìfìdímúlẹ̀ òfin nípínlẹ̀ Ọ̀yọ́ sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ọgán. Àjọ tó rí sí ìfìdímúlẹ̀ òfin nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority, ti fi kélé òfin gbé darandaran kan tí ó da màálùú wọ oko tí wọ́n gbin ẹ̀gẹ́ sí lórí ilẹ̀ éka ìjọba tó ń bẹ ní Níkò nílùú Ìṣẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́. Alukoro àjọ ọ̀hún tó mú darandaran náà lópin ọ̀sẹ̀, Ọ̀pẹ́yẹmí Ògúnníyì, ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ṣọwọ́ sí àwọn oníròyìn nílùú Ìbàdàn wípé àwọn akẹgbẹ́ darandaran náà sá lọ pẹ̀lú àwọn màálùú wọn. Àtẹ̀jáde náà tọ́ka rẹ̀ síwájú sí wípé àjọ yìí rí màálùú mélòó kan mú o, pẹ̀lú atọ́kùn wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Àmọ̀sá, lẹ́yìn tí àgbẹ̀ kan láti agbègbè náà fi ẹjọ́ sùn nípa àwọn tó ń fi ẹran jẹ oko yìí, ní àjọ tó ń fìdí òfin múlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ rán àwọn aṣojú rẹ̀ lọ síbi ìṣẹ̀lẹ̀ náà. Lára wọn ni alákòóso ọ̀rọ̀ àyíká fún àjọ náà, DCP Ojomo, adarí àwọn òṣìṣẹ́ fún àjọ ọ̀hún, arábìnrin IE Akínbọ̀dé, àti àwọn òṣìṣẹ́ míì. Àtẹ̀jáde náà ṣàlàyé síwájú sí wípé àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún bá wọn màálùú tó jẹ oko ẹ̀gẹ́ lọ́wọ́ lásìkò tí wọ́n dé agbègbè náà o. Lẹ́yìn èyí ni wọ́n gbé afurasí darandaran lọ sí ilé ẹjọ́, tí wọ́n sì kó àwọn màálùú náà lọ sí ẹ̀ka ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tó mójútó nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn. Lásìkò tí àjọ náà ṣe iṣẹ́ wọn lọ́wọ́ ni àwọn àgbẹ̀ kan tó ń bẹ ní àyíká náà jáde síta láti ṣe àlàyé ọ̀rọ̀ wọn lórí ìpèníjà eléyìí tí wọ́n ń kojú lọ́wọ́ àwọn darandaran àti bí ó ṣe ń kó bá àwọn èrè oko wọn lọ́dọọdún. Wọ́n fi ìdùnnú wọn hàn lórí ìdásílẹ̀ àjọ yìí o, nítorí yóò mú wọn bọ́ lọ́wọ́ wàhálà àwọn darandaran. Arákùnrin Abdulrasaq Kakade tó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tó ń bẹ ní agbègbè náà ṣe àlàyé pé àwọn darandaran ló ń jẹ èrè gbogbo iṣẹ́ eléyìí tí àwọn ṣe ṣáájú àsìkò yìí o, nítorí àwọn kì í rí nǹkan kan kó tó nítumọ̀ jáde nínú iṣẹ́ oko eléyìí tí àwọn ṣe. Nínú oṣù kẹjọ ọdún 2024 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìfilọ́lẹ̀ àjọ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority láti rí dájú pé gbogbo olùgbé ìpínlẹ̀ náà ló tẹ̀lé ìlànà òfin, pàápàá jùlọ fún àmójútó àwọn darandaran àti ìgbòkègbodò ọkọ̀. Èròǹgbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé àjọ yìí yóò fi ìdí òfin múlẹ̀ nípasẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó kù. Nínú fọ́nrán kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi léde láìpẹ́ yìí, alága àjọ náà, adájọ́ fẹ̀yìntì Adérónkẹ́ Adérẹ̀mí, ṣe àlàyé wípé lára nǹkan tó jẹ́ àjọ náà lógún ni àmójútó ìgbòkègbodò ọkọ̀, gbígbógun ti àwọn darandaran tó ń da màálùú wọ oko lóko àti àwọn tó ń da ẹran ní àyíká ibi tí àwọn èèyàn ń gbé, àti àmójútó ọ̀rọ̀ àyíká tó fi mọ́ àwọn ohun ọ̀sìn bíi ewúrẹ́, adìẹ àti ẹlẹ́dẹ̀. Adérẹ̀mí ní ẹni tó bá fẹ́ sin nǹkan ọ̀sìn láyìíká ibi tí àwọn èèyàn ń gbé gbọ́dọ̀ kọ́kọ́ gba ìwé àṣẹ lọ́wọ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba eléyìí tó ń rí sí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn kí wọ́n tó gbé ìgbésẹ̀ náà o. Ó ní àwọn òfin yìí wà o, ẹ má ṣe da ẹran wọ àárín ìlú àti láàrin àwọn oko àwọn èèyàn. Ẹnikẹ́ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ó di ilé ẹjọ́ o.
ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe wá rí kí wá ṣe ẹran nìkan àwọn tí wọ́n ń sin adìyẹ náà wọ́n wà lára rẹ̀ o bí adìyẹ bá kúrò ní ilé tiyín tí ó lọ sí ilé ẹlòmíì ó di ilé ẹjọ́ nù o tí ó sì ṣeéṣe kí ẹni bẹ́ẹ̀ kó fi mú kàtà òfin náà kò sì yọ ọ̀sìn ajá náà sílẹ̀ nítorí àjọ náà kóró ojú sí àwọn ajá tó ń bu àwọn aládùúgbò jẹ nítorí àwọn olówó kan àwọn olówó wọn kò mójútó bákan náà ni alága àjọ náà rọ àwọn aráàlú láti máa fi ọ̀rọ̀ tó jọ ọ̀rọ̀ àjọ náà tó àjọ náà létí fún ààbò ìlú àti dúkìá ni o ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti dókòwò pẹ̀lú iléeṣẹ́ Jígí Alárà ẹ máa bá wa pín ká bákan náà ẹ máa fẹ́ràn rẹ̀ Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà 24 bàbá gbogbo.